بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. وقال فون الله بارك ولا أطر عليكم الصلاة والسلام فنبي محمد صلى الله عليه وسلم أبي الله لولا نار بني سلوك كان نبي بني سلوك ولا نبي وين تيجي قاتي سنة نبي في جا ولو داكم ما سيكون ما جاو بقى ما تون بيرو جلاي ملاني يا ما بيسونا نبي سيدوكو وناس شيء abẹ́lọ́wọ̀n bá àlékè ọlábí ti máa ń rí ìkànnì olóńgbò tí ò ní lè pààyàn bèlè ń tàṣí pé yóò pa ọ̀fà wọ́n sì bá ní rí ìkànnì àwọn bá ní sísún náà nábì ní tí ọ̀gá tí nǹkan kò ní gàbà bá ní bí dàṣẹ tọ́ni bá ní lùwọ́lẹ̀ yáyá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ìyẹn alára wa káàkiri gbogbo ńlá yìí tẹ̀sí ń gbọ́ wa tún kìí pẹ̀lú gbólóhùn tó lọ́ra jùlọ pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. àtún kìí káàbọ̀ sórí ètò yín ètò wa fiqhu asma'illahil husna eléyìí tá a ti máa ń ṣàlàyé àwọn àgbọ́yé nípa àwọn orúkọ Ọlọ́run bá àdékẹ́lá eléyìí tí ó rẹwà jùlọ. ìdánilẹ́kọ̀ọ́ wa tòní yóò máa dá lórí ibi tí a roko sí òun náà ni àwọn ìyapa àti àwọn ẹni tó lòdì sí ọ̀nà tí Ìsìlámù láàlẹ̀ nípa àwọn orúkọ Ọlọ́run bá àdékẹ́lá pàápàá jùlọ nígbà tá a ti fi lọ́gùn fúnra wa pé àwọn orúkọ Ọlọ́run yìí nínú tí ó fi máa ń wúlò fún wa náà ní ká fi máa bẹ̀ Ọlọ́run bá àdékẹ́lá Ọlọ́run sì pè kalẹ̀ àti wọn máa rí àwọn ìyapa ẹ̀sìn Ìsìlámù nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń bẹ fi orúkọ Ọlọ́run bá àdékẹ́lá tí wọ́n fi ń lò ó tá fi ń bẹ Ọlọ́run bá àdékẹ́lá. lára àwọn ọ̀nà tó yapa sí Ìsìlámù òun náà ni sísọ àwọn orúkọ Ọlọ́run di oògùn ìṣọ́ra àti bàǹtẹ́ àti ìmáàlò gẹ́gẹ́ bí àsomádì àsokọ́lé àsorọ̀. kí ni ìtumọ̀ eléyìí? ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá wípé àwọn èèyàn ẹlòmíì tó bá ń kọ́lé lọ́wọ́ yóò mú orúkọ Ọlọ́run bá àdékẹ́lá ó lè kọ yá hafizu ó lè kọ sínú ewé kan kó kọ sínú tákàdá kan ló ń kà kan yóò lọ rì mọ́lẹ̀. àwọn míì wọ́n kọ sára àwọn oríṣi àwọn igi kan wọ́n lọ rì mọ́lẹ̀. ẹlòmíì yóò kọ orúkọ Ọlọ́run yìí yá hafizu yá sàlámù yá kìnìkan yá rọfin yóò kọ sínú àwọn orúkọ Ọlọ́run bá àdékẹ́lá wọ́n kọ wọ́n wé ní tírà wọ́n wo lówó dúdú àti owó funfun wọ́n jù àpò. ẹlòmíì máa gbé kọ́rùn, ẹlòmíì máa gbé kọ́dì, ẹlòmíì máa gbé kọ́lé, ẹlòmíì ó so kọ́ ara mọ́tò. eléyìí ó lòdì pátápátá sínú ẹ̀kọ́ Islam, ó lòdì pátápátá sínú tọ́lọ̀ bá àdékẹ́lá tó gbé kalẹ̀ tí Ànábì sálám tó mú wá fún wa. Ànábì sallallahu alaihi wasallam pé Ànábì ní manittakhadha tamimatan, ẹni tí ọba lọ mú bàǹtẹ́ kan àbóǹdè kan àbí nǹkan kí nǹkan kankan tó fi ń ṣe sọ́ra, Ànábì ní wukila ilayhi, Ọlọ́run dáadáa nǹkan náà ni. nítorí ọkọ yìí kò lè dá ọ sọ, nítorí ọkọ yìí kò lè gbà ọ níbi ewu kankan, nítorí ọkọ yìí kò lè là ọ lọ́wọ́ aburú kankan. Ọlọ́run tó ń jẹ́ bẹ́ẹ̀ lèyìn ó pè á pè ní walillahil asmaul husna, òun lòun làwọn orúkọ tó rẹwà fad'uhu biha, ẹ fi pè mí, a fi bẹ̀ mí. dáwà náà ni nìdáwù, ká pe Ọlọ́run lóhùn ẹnu, ká pe Ọlọ́run níbi ìjọsìn, ká pe Ọlọ́run lórí ìforíkalẹ̀, ká pe Ọlọ́run láwọn ààyè tí àdúrà ti máa ń gbà. kìí sí ká wá sọ kọ Ọlọ́run ọba àlékè ọlá ká wá sọ di bàǹtẹ́, ká sọ di onídè táwọn sọ, ká sọ di ìfúnpá, ká sọ di àgbékọ́rùn, ká sọ di táwọn gbé sí ọrùn mọ́tò. ẹlòmíì ò gbé yá hafizu sínú mọ́tò káàkiri ọ̀hún, yóò gbé yá hafizu sínú mọ́tò. àwọn àdìkárò àárọ̀ tánìmí ká máa ṣe, àwọn yàdúrà àrọ̀lẹ̀ tánìmí ká máa ṣe ká ṣe. ẹlòmíì ó kọ yóò gbé kọ́ sí aṣọ, yóò fi aṣọ rọlé. àwọn àdúrà tá a máa ń ṣe ká tó sùn kò ní ṣe, yá ni òun kọ yá hafizu síbẹ̀. ẹlòmíì yóò da oko, yóò kọ yá hafizu yá kìnìkan yóò lọ rì mọ́lẹ̀. ibi tó sì rì mọ́ yìí ibẹ̀ ló darí ìgbé àwọn adìẹ sí, bẹ́ẹ̀ lọ darí tó àwọn màálù sí. so yóò máa jẹ́ ìmọ̀ yẹpẹrẹ ọkọ̀ Ọlọ́run bá àlékẹ́ọlá, ìmọ̀ rí ọkọ̀ Ọlọ́run bá àlékẹ́ọlá fín, àti ìkú olójú ojú poro tí Ànábì sallallahu ta'ala alaihi wasallam eléyìí tí ó filẹ̀ fún wa. torí ẹ̀ gbọ̀nyàn lára wa olùgbọ́ káàkiri gbogbo ńláyé, ọ̀nà tí Islam bá là kalẹ̀ ẹnìkan náà lọ́nà tó lè já sí oore. gbogbo ọ̀nà tí àwọn ẹlòmíì bá gbé kalẹ̀ fún wa tí iṣẹ́ tá a bá rán ni tó ń tìyà ní jọrìn, àtọ̀ ní bí Ọlọ́run kátó wà ló máa jẹ́ pàtó ń pe Ọlọ́run bá àlékẹ́ọlá, àní bí Ọlọ́run kátó máa jẹ́ pàtó ń pe Ọlọ́run bá àlékẹ́ọlá. kí náà ni ó fà á? òun náà ni pé ọ̀nà tó ní ká fi gbà pé òun nǹkan là ń lò, ìlànà tó ní ká fi pé òun nǹkan là ń lò. mùsùlùmí ó gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn ọ̀nà eléyìí tí ó bá lòdì sí ti Islam mú wa àbí tí Ànábì sallam tó bá mú wa. ṣe rí èṣù kò ní sinmi o, ojoojúmọ́ ayé tí Ọlọ́run bá àlékẹ́ọlá ti ní ẹgbà báyìí, èṣù náà lọ mú ní tí wọ́n fẹ́ jọ wá pé ẹ tún gbà báyìí, ẹ tún lè ṣe báyìí, ẹ tún lè ṣe báyìí, téèyàn sáfì ní gúnlẹ̀ sí erékùṣù téèyàn ti jèrè lọ́dọ̀ Ọlọ́run bá àlékẹ́ọlá. wọn bá tí a gbọ́ yìí náà ọbẹ̀ Ọlọ́run wọ́n ṣàgbà ní ìjọsìn fún wa. ká tó máa pàdé ní ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀, ẹ̀yin náà mo lámọ̀ bá àwa náà lẹ́mọ̀ rí abẹ́rẹ́ bá àlékẹ́ọlá wọ́n ṣàgbà ní ìjọsìn fún wa. subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayhi.